ní Alhaj Abdulkabir Bukola Alayande Irasalatu, King of Islamic Music. Mo ń fa àkókò sọ fún èèyàn mi wípé Bísí Ológe TV show òun ni kẹ́ ẹ máa wò níbikíbi, YouTube, Instagram, Facebook, gbogbo ẹ̀ pátápátá ibẹ̀ náà wà. Tẹ́ bá tó fẹ́ ṣayẹyẹ tẹ́ fẹ́ kí gbogbo ayé mọ̀, Bísí Ológe number one, Bísí Ológe number one ni ẹ máa wò wọ́n. Bọ̀rú bá ìyàwó yàrá.
Ọjọ́ tí wọ́n ní ìdí olówó lọ́wọ́. Ọ̀run bá ìyàwó yàrá. Ọlọ́run bá bẹ̀rẹ̀ yẹn lọ́mọdé òmọ̀rún bá tù yàrá. Mo bẹ̀rẹ̀ lọ́gbàgbà arúgbó. Òfin kékeré ṣiṣẹ́ owó. Ẹni bá dàgbà ló ń jọlá owó. Tó bá jọlá àdàrà ẹ̀tọ́ tó jẹ gbọ̀ngàn, wàá tún jẹ gbọ̀ngàn. Kò ní bàjẹ́ lórí ẹ̀mọ̀ òrùka. Ẹ̀yin bàbá bá yàrá wa, ẹgbẹ́ ra nílẹ̀ ẹ̀jẹ̀ wá náwó fún mọ́rúfá. Mọ̀rúfá tù ẹ̀ máa wòyà lájẹ́. 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 Oya ẹ̀ máa bọ̀rọ̀ ìyálàjẹ́ àwọn ṣeré. Ìyálàjẹ́ wá. Ìyálàjẹ́ tí kì í ṣeré. Ìyálàjẹ́ wá. Ìyálàjẹ́ mi yóò dúró kiri. Ìyálàjẹ́ wá. Ìyálàjẹ́ mi yóò wà bí ẹ̀wà o. Ìyálàjẹ́ wá. Ìyálàjẹ́ Mọ̀rúfá bèbí. Ìyálàjẹ́ wá. Ìyálàjẹ́ Mọ̀rúfá bèbí. Ìyálàjẹ́ wá. Ajé máa wá ẹ̀bọ̀ Mọ̀rúfá. Ajé máa wá ẹ̀bọ̀ ọ̀la ìyàbọ̀ nígbẹ́ onílé owó. Ìyálà ire gbogbo máa wá ẹ̀bọ̀. Ajé máa wá ẹ̀bọ̀ Mọ̀rúfá o. Ajé máa wá ẹ̀bọ̀ owó ńlá. Ajé máa wá ẹ̀bọ̀ Fatia. Ajé máa wá ẹ̀bọ̀ ẹlẹ́dàá ẹ̀mọ̀jàpá tí mo lò nílé òun. Ire gbogbo máa wá ẹ̀bọ̀. Ọ̀rẹ́ bí túra súlà Fatima.